ó dáa ẹ jẹ́ kí n máa fi hàn kí n káàbọ̀ sí orí ìkànnì yìí ọ̀rẹ́ ọba 247 ní lórí YouTube àti lórí Facebook. Ẹ jẹ́ kí n máa tún kí n káàbọ̀ lẹ́ẹ̀kan sí ọ̀rẹ́ ọba lórúkọ mi o. Ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àwa kì í ṣe sìmẹ̀sìmẹ̀ nípa ẹ̀ lórí àti fi tó yín létí. Bá a bá ṣe ń gbọ́ náà la máa ń jù ú sápá bí kẹlẹ̀ láǹfààní àti gbọ́ ìfitónilétí eléyìí tí ó ń lọ káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ kú dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí ọ̀rẹ́ ọba lórúkọ mi. Kí ni tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà? Ìròyìn wo ni a tún rí gbọ́ láti bí àná tí ṣe ọjọ́ kẹsàn-án oṣù kẹfà ọdún 2023. Kíní ọ̀hún ó dàbí nǹkan ni. Godwin Emefiele ká kọ́kọ́ bẹ̀rẹ̀ nípa yẹn. Godwin Emefiele, bẹ́ẹ̀ bá gbọ́ Emefiele oríṣiríṣi orúkọ ní wọ́n fún àwọn kan sọ pé ẹlẹ́mì emèrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ on a lighter mode. Ṣùgbọ́n lánàá nírọ̀lẹ́ àná la gbọ́ pé aláṣẹ Bọla Ahmed TiNUBU wọ́n ní kí Godwin Emefiele tí ṣe olórí báǹkì àgbà Central Bank of Nigeria kó lọ rọ́kúnlé. Wọ́n suspend ẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n júwe'lé fún wọ́n ní tó ṣe é tó látijọ́ ètò tí ń bẹ́ẹ̀ kí ló dé tí Bọla Ahmed TiNUBU tó fi júwe'lé fún Godwin Emefiele? Gbogbo yín náà lẹ mọ̀, gbogbo yín náà ni ẹ̀ ń fìfẹ́ bá kẹ́ni ọ̀hún lọ. Ní gbogbo ìgbà election ó ṣe election wọ́n fẹ́ ṣètò ìdìbò gbogbogbò ńgbà náà nígbà tí wọ́n ń campaign tí wọ́n ń ṣe ìpolongo ìbò tó jẹ́ pé ọ̀rọ̀ cashless policy àròwó ná àròwó lò lórílẹ̀‐èdè Nàìjíríà ó gba gbogbo Nàìjíríà kan gbà náà. Ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti gbójú àgàn sí Godwin Emefiele pé kí ló dé ó ṣe jásìkò yìí ló máa ṣe bẹ́ẹ̀. Wọ́n kó gbogbo owó kò ńlẹ̀, wọ́n kó náírà kò ńlẹ̀, wọ́n náà wọ́n kó tuntun dé. Tuntun tí wọ́n kó dé ọ̀hún àfi bẹ́ẹ̀ rí lò àfi bẹ́ẹ̀ rí ná. Wọ́n ní ká kó àwọn owó wa tán sọ di tàtijọ́ ká kó padà sí báǹkì ká wá gba tuntun. Wọ́n tàn wá. A kó owó wa lọ sí báǹkì wọ́n kọ̀ wọn ò fún wa tuntun. Tuntun tí wọ́n gbé jáde ìwọ̀nba péréte báyìí ni. Ọpẹ́lọpẹ́ àwọn gómìnà bíi mélòó kan àti ilé ẹjọ́ tó ga jùlọ Supreme Court kó tó di pé wọ́n pàṣẹ pé gbogbo owó tẹ́ ẹ sọ di tàtijọ́ yìí ẹ kó padà sí circulation ká máa ná 1,500 àti 200 tẹ́ ẹ bá gbàgbé ńgbà náà. Aláṣẹ tó kù ń bẹ̀ aláṣẹ Muhammadu Buhari ìwà kò kàn mí tí bàbá náà hù ó ṣàfihàn yìí pé ẹjẹ́ aṣẹ́kò dínà ọbẹ̀ yẹn àti wà níbi tá a wà báyìí. Aláṣẹ Bọla Ahmed TiNUBU wọlé gẹ́gẹ́ bí aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn èèyàn tí ẹ̀ kọ́kọ́ wò pé àbí kò ní sáà kí Godwin Emefiele ní ọkọ́kọ́ di oṣù pàdé tẹ́ ẹ̀ bá gbàgbé ńgbà náà. Ńgbà tó dànà ẹni ló bá júwe gbélé ẹ fún ó suspend ẹ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn yẹn a tún rí mọ̀ a tún rí kà a tún rí gbọ́ wípé Godwin Emefiele àjọ DSS fọwọ́ ṣìkún òfin mú Godwin Emefiele tó jẹ́ governor Central Bank of Nigeria. Kí ló dé tí Emefiele tó fi le tó bẹ́ẹ̀? Tẹ́ ẹ̀ bá gbàgbé lásìkò election yẹn pàápàá nígbà tí campaign tó ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ Emefiele náà fẹ́ díje dupò aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà ó fẹ́ díje dupò ààrẹ. Emefiele tẹ́ ẹ̀ bá gbàgbé tó lọ brand mọ́tò jọ rẹpẹtẹ ẹni tó fẹ́ díje du ipò aláṣẹ tóun náà gba fọ́ọ̀mù 100 million naira. Bó lẹ ṣe rò pé yóò ṣe rí? Ẹ fi ọmọ àparò sábẹ́ ẹ̀ ń gbìkà. Bó lẹ ṣe rò pé yóò ṣe rí? Ọ̀rọ̀ gbogbo ó lọ ńgbà náà gbogbo àná la mọ ibi tó padà já sí. Òrùnrùn yẹn lọ gbòòrò ayé nígbà tásìkò campaign dé. Aṣíwájú Bọla Ahmed TiNUBU ńgbà náà ìlú Abẹ́òkúta náà ni a ti sọ ẹgbẹ́ epo pamọ́ ẹ̀kọ́ náírà pamọ́ àdẹ̀ máa dìbò àwa la máa wọlé. Ọlọ́dẹ̀ Bálákànbí ṣe ó padà wàá jáwé olúborí lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC. Kìíní ọ̀hún dàbí nǹkan ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n sọ pé ṣé bàbá yìí ṣó máa lè ṣe ṣá? Ṣùgbọ́n ó ti débẹ̀ báyìí wẹ́rẹ́wẹ́rẹ́ kìíní ọ̀hún ó máa ń lọ. Àwọn kan ti sọ pé bí bàbá yìí bó bá ń bà lọ báyìí Nàìjíríà á máa súnmọ́ bèbè kórílẹ̀-èdè wa kó máa dáa. Ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ kọ́ lóníṣẹ́ o bó ṣe ń fà lọ yìí kọ́ máa túnṣe àwọn policies eléyìí tó yẹ kó lè ṣe wá láǹfààní kí wọ́n bẹ̀rẹ̀ sí ní mú wá. Láìpẹ́ yìí ni a gbọ́ tí aláṣẹ Bọla TiNUBU tí wọ́n sign bíìlì kan eléyìí tó ní ṣe pẹ̀lú electricity ipe ní báyìí bí federal government bó jẹ́ pé òun nìkan ìní ó ràgàbò ọ̀rọ̀ náà mọ̀nàmọ́ná tá à ń lò Nàìjíríà state náà àwọn náà wọ́n lè bẹ̀rẹ̀ sí ní generate náà wọn lọ́tọ̀
kódà company gan wọ́n lè pèsè iná, community wọ́n lè pèsè iná, individual ó lè pèsè iná tó máa lò tó jẹ́ pé ó lè jẹ́ pé gáàsì lòun fẹ́ lò ní tí àbómi ni o àbí nǹkan kan ni o tó jẹ́ pé wọ́n kàn pèsè iná tí nǹkan kan ò dẹ̀ ní ṣẹlẹ̀ ṣé mọ̀ pé irú ò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láyé àtijọ́ jẹ́ pé federal government nìkan náà ni àwọn oníná mọ̀nàmọ́ná àwọn ẹ̀ wá ń ṣe mọ̀nàmọ́ná Èkó electricity IBEDC Ìbàdàn electricity Kano àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti Edo gbogbo ẹ̀ wọ́n wá ń ṣe mọ̀nàmọ́ná ṣùgbọ́n a dúpẹ́ bí kinní ọ̀hún bó bá ń lọ báyìí ẹ rí i pé orílẹ̀-èdè wa Nàìjíríà kò ní pẹ́ gòkè àgbà Godwin Emefiele wọ́n ti lé dànù àjọ DSS wọ́n tún rà sí kolobo ó ti ń jẹ́jọ́ báyìí wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ mọ tí ẹ̀sùn tí wọ́n fi kàn gbà náà ni pé àwọn kan wọ́n fẹ̀sùn kàn wípé ó dàbí pé ó ń ró àwọn agbésùmọ̀mí terrorist lágbára ẹ̀sùn ni o wọ́n fi ẹ̀sùn kàn ni o wípé ó ń ró àwọn terrorist lágbára nípa fífún wọn ní owó ọ̀rọ̀ ńlá nìyẹn owó tí wọ́n kó kù lẹ́ǹjọ́ ní cashless policy tí wọ́n ṣe kí ló ń bẹ́ẹ̀ ṣé lóòótọ́ tilẹ̀ ń tọ́lọ́hún ni wọ́n fẹ́ fi ṣe ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé wa kó ba lè dúró gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ àbí wọ́n fẹ́ fi ṣèkà fáwọn kan kó má lè jáwé olúborí lásìkò ètò ìdìbò bí aṣíwájú Bọla Ahmed TiNUBU èsùrú ti wá pàdídà báyìí ó ti bẹ̀rẹ̀ sí ní lájá ẹgbẹ́ Godwin Emefiele ìwọ́nu ọlọ́nu ó bẹ̀rẹ̀ sí ní ro gbogbo tẹnu ẹ̀ báyìí lájọ DSS gbogbo ibi tó bá dẹ̀ ṣe sí nìkẹ́ ẹ bá adájọ́ sí o àjọ DSS ẹ wò ẹ jẹ́ kí n sáré kò lápá abẹ yẹn torí pé ìròyìn pọ̀ tá a fẹ́ mú wá sétí gbọ̀yìn ẹ̀lẹ́bẹ̀ẹ́ kò kalẹ̀.